Erin ńlá ó tún ti wó ní ilẹ̀ Yorùbá láàrin àwọn bàbá wa àwọn ọba ní ilẹ̀ Yorùbá nígbà tí kábíyèsí onípòkíà ti ìlú Ìpòkíà ìyún ọba Yísà Ṣọlá Adéníyì Ọláníyan Oríjàjòògùn àkọ́kọ́ tí kábíyèsí tí ó wàjà tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn káàkiri àgbáyé tó fi mórí ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ń ṣèdárò kábíyèsí tí gbogbo èèyàn tó sì ń ròyìn kábíyèsí gẹ́gẹ́ bí ọba dáadáa tó níwà rẹ̀lẹ̀ tó kó àwọn èèyàn mọ́ra tí gbogbo ìlú Ìpòkíà tí wọ́n ní wọn yóò sì mọ̀ pé nǹkan ti ṣe àwọn láàrin ọdún díẹ̀ sí àsìkò yìí. Ọdún 2020 nínú oṣù kẹjọ èyí táwọn olóyìnbó á pè ní August 2020 ẹni ọba Yísà Ṣọlá Adéníyì Ọláníyan Oríjàjòògùn àkọ́kọ́ ìlógórí tí àwọn baba ńlá ẹ̀ ní ìlú Ìpòkíà tó wà ní ìjọba ìbílẹ̀ Yíwà ní ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ pé kábíyèsí ó ní ọba kẹrìndínláàádọ́ta 46th onípòkíà of Ìpòkíà land. ṣá o lẹ́yìn tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ọdún kẹfà lórí ìtẹ́ àwọn baba ńlá ẹ̀ ẹni kábíyèsí ló máa gbà ló lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá ẹ̀ ìyẹn pé ó wàjà ọjọ́ àbámẹ́ta sì ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tá a wà yìí ìyẹn the 27th of June 2026 òní àgbègbè kábíyèsí wàjà sí orílẹ̀-èdè United States of America. Àwọn tó súnmọ́ kábíyèsí jẹ́ kó di mímọ̀ pé àìsàn kan ló ń da kábíyèsí láàmú kódà wọ́n ní àìsàn náà ó fẹ́ ní ṣe pẹ̀lú àìlègbé nǹkan mi dáadáa èyí tí wọ́n ní ó ti gba iṣẹ́ abẹ kó tó wá di pé kábíyèsí ó wàjà ní ọjọ́ àbámẹ́ta tí ṣe sátidé ọ̀sẹ̀ tí ó kọjá. Ṣùgbọ́n lọ́jọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà yìí èyí tí ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní oṣù kẹfà the 28th of June 2026 ó ní ìròyìn ikú kábíyèsí ìní ó dèta ìròyìn papòdà kábíyèsí ìní ó dèta tó sì jẹ́ pé ariwo ha ìní àwọn èèyàn ni wọ́n ń pa látòrí gómìnà Dàpọ̀ Abíọ́dún igbákejì ẹ̀ ìyún onímọ̀ ẹ̀rọ Náìmọ̀ Sàlàkọ́ Oyèdélé àti àwọn olóṣèlú ńláńlá ni wọ́n ti ń fi ọ̀rọ̀ síta láti ṣe ìdárò kábíyèsí. Ṣùgbọ́n àwọn tí ikú ìpapòdà kábíyèsí tó dùn ó ní àwọn ẹgbẹ́ òṣèré tíátà nítorí tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé nǹkan tí kábíyèsí ń ṣe fún wọn láti gbé wọn lárugẹ kì í ṣe kékeré. Kódà ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré TAMPAN ọ̀gbẹ́ni Bọ́lájí Àmúṣàn tí ó gba ìmọ̀ sí Mr Latin ó fọ̀rọ̀ síta láti ṣe ìdárò kábíyèsí tá a sì gbọ́ pé ẹgbẹ́ tí kábíyèsí dá sílẹ̀ yún Afro Heritage Broadcasting and Entertainment Award AHBEA òfin gbé èdè àti àṣà Yorùbá alárugẹ àti iṣẹ́ àwọn onítíátà ni ó fi ń ṣe ìrànlọ́wọ́ fún.